لسنا مع الشيعة ولا مع التجانية ولا مع كشبندية شاذلية ماترودية معتزلة أي نوع من أنواع هذه البدعة نحن لا ندين. ونوضح هذه المسائل إن شاء الله كما وضحتها أهل السنة والجماعة. كما قال شيخ الإسلام ابن تيمية الحراني رحمه الله تعالى: نحن أهل السنة والجماعة متفقون إذا قلنا لا نكفر أحدا من أهل القبلة بذنب ما لم يستحله، إنما نعني المعاصي لا المباني. هذا قول ابن تيمية. المعاصي لا المباني. إذن ونحن مع أهل السنة والجماعة في التكفير. يا بغاة. قال الإمام محمد بن عبد الوهاب رحمه الله، هذا قول محمد بن عبد الوهاب، هذه هي عقيدته. كل من يريد أن يفهمنا أو يفهم أقوالنا نحن جماعة أهل السنة للدعوة والجهاد، فهذا قول الإمام. gbogbo àwọn kan àwọn èrí tán dẹ̀ fi ń pa ẹ̀dẹ̀ ni wọ́n ní tírà fún, wọ́n dẹ̀ ní àdìsí fún. Ẹni tẹ́ bá ti wá ilẹ̀ kóòtù òjíire tó bá ti wá dé pé Ahlus Sunnah wal Jamā'ah ni, dájúdájú ara àwọn Boko Haram ni. Irú wọn ẹ máa rí wọn kán máa ṣe wáàsí bí ogun bí ọ̀tẹ̀ bí wàhálà bí fìtínà bí ìdààmú, kí ìdààmú bá fi lè wọlé, kí wàhálà bá fi lè wọlé, kí fìtínà bá fi lè wọlé, kán bá fi lè pe àwọn ará wọn yòókù wọlé láti wá bá jagun. Wọ́n fẹ́ kí ogun ṣẹlẹ̀ nílẹ̀ kóòtù òjíire ní gbogbo àwọn ẹlẹ́sìn tẹ́ ń rí tí wọ́n bú wa tí wọ́n tẹnu bà wá ọmọ ilẹ̀ kóòtù òjíire. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká rorí, ẹ jẹ́ ká finú lẹ̀, ẹ má jẹ́ ká ronú, èyí tààrọ̀ nínú náà ti tó, ẹ jẹ́ ká rorí wa, ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe. Ẹ̀sìn táwọn kìíní lọ gbà wá yìí wọ́n fẹ́ fi kógun jalẹ̀ kóòtù òjíire, wọ́n fẹ́ fi balẹ̀ wa jẹ́ ni. Nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá yẹn tí Boko Haram wà yẹn tí wọ́n pọ̀ yẹn káàkiri yẹn, tá a bá ṣọ́ra á padà máa ṣẹlẹ̀ náà nílẹ̀ kóòtù òjíire láìpẹ́. Ṣẹ́rẹ́ gbogbo àwọn tó ń jẹ́ Sálàfíyà yẹn ṣẹ́rí báyẹn ṣẹ́rí pàfẹ́ náà sọ. Ó ní pé àwọn kìí ṣe Tìjàníyà, àwọn kìí ṣe Kọ̀dìríyà, ó gba àwọn ìjọ ní àbẹ́ wọn ní pé àwọn ò bá wọn ṣe torí pé kí ni àwọn kìí ṣe Islam. Ó wá sọ pé òun bá wọn ṣe wá pé àwọn Sálàfíyà làwọn. Wọ́n dẹ̀ mọ àwọn àdìsí tí wọ́n tẹ̀lé wa àtàwọn ṣéò tí wọ́n tẹ̀lé ṣẹ́rí báyẹn. Ọmọ kóòtù òjíire, ẹ má jẹ́ kẹ́sìn yìí kó balẹ̀ wa jẹ́, má jẹ́ kí ẹ̀sìn kó ba ilé ayé wa jẹ́. Ẹ̀sìn ọ̀rìn, ẹ̀sìn òfò, ẹ̀sìn ìdààmú, ẹ̀sìn àkóbá, ẹ̀sìn àdábẹ̀, ẹ̀sìn àlè ìbálẹ̀, ẹ̀sìn burúkú tẹ́ ń wò yìí. Wọ́n fẹ́ fi ẹ̀sìn yìí tó bá ṣẹlẹ̀ tán àpàdà kúnlé àpàdà kẹlẹ́yìn o, àpàdà kàlejò àpàdà kúnlé o. Tá a bá ètè dìde báyìí ká ètè fáìtì fúnlẹ̀ wa lọ́wọ́ àwọn ẹlẹ́sìn burúkú yìí, tó bá ṣẹlẹ̀ tán àpàdà kàn wá o, kò kàn mí gbà mí ó lè padà fani nítan yá o. Ó dọ̀ oníkálukú wa o. Ẹ jẹ́ ká ṣí ẹ̀ ká dẹ̀ di pé ó kàn àwọn èèyàn wa lá níbi kíbi tó bá wọ, ẹ jẹ́ ká máa ṣí ẹ̀ kí ni kó kàn wọ́n la. Kó tó di pé àwọn kíní burúkú, àwọn mufti burúkú tí wọ́n ṣe àwọn wàásí kólekóle, àwọn mọ̀mọ́ òdòdó tó ń ṣe wàásí kólekóle, ó ní nǹkan tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ o. Gbogbo bó ṣe ń parọ́ mọ́ wa tán ń sọ àwọn nǹkan tí ò sí lórí ra tí wọ́n sọ yìí, ó ní nǹkan tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ o. Wọ́n mọ̀ nǹkan tán ń ṣe o. Ó dọ̀ wa o, ẹ jẹ́ ká kárí pa ṣẹ́ kó kan nílé kó kàlejò lá o. Àbúrò ní kàn wá o.